lórí ìkànnì AIF Media. Kò bára síwájú ọmọ onígbèdè tó bá jẹyẹ ẹni wọlé wọn wọlé o. Màmá tóbi lójó dájúdájú kì í ká o. Ṣé mọ̀ pé oúnjẹ rárá ni o? Ṣé mọ̀ pé oúnjẹ rárá ni ìgbẹ̀yìn yóò dológun àdá ẹjí o? Ọkọ dábìyàtù ẹni abíyè. Ájì Àyìnlá ló ń wí ìbálòmù gánà. Ọjọ́ bá jẹ́ pé wọ́n fẹ́ gbà. Bó jẹ́ pé wọ́n fẹ́ gbà. Ìwà yìí láti dì ní bẹ̀rẹ̀ fún mi. Mi ò rí irun tó tẹ́ wọn lọ́rùn nílé ayé wọn. Mi ò rí irun tó tẹ́ wọn lọ́rùn nílé ayé wọn. Bó bá wọn ti lè owó àjáde. Wọ́n ń balẹ̀ jẹ́ kárí ayé ìyàwó dé. Ọmọ onígbèdè tó bá jáde mú. Ẹni wọlé wọn wọlé o. Jágún kì í gbà o. Káyọ̀dé ọmọ Sálámì ìwà àjáyé pẹ́. Pẹ́pẹ́ ló hù kúkú ṣáró. Emmanuel ọ̀dẹ́ ẹnu sì. Ọ̀rẹ́ ọmọ wúrà mọ́tò má tẹ̀sẹ̀ rere. Ẹjọ́ bẹ́ẹ̀ wúlò bí òjá ti ká nípa lọ́wọ́. Ẹ̀rùwá bí Ẹlẹ́dùmarè. Ká nípa lọ́wọ́. Ẹ̀rùwá bí Ẹlẹ́dùmarè. Ẹjọ́ bí ẹ̀dàrà nígboro ni. Bọ́dà bí ó bá tọ̀rọ̀ ládògbò. Bọ́dà bí ó bá tọ̀rọ̀ ládògbò. Tí wọ́n bá lè fún ara. Lódìlódì ni wọ́n yọjú sí ìyàwó dé. Ọmọ onígbèdè tó bá jáde mú. Ẹni yọlé wọ́n wọlé o. Jágún kì í gbà o. Pé má jáde ká má bọ̀ lọ́dọ̀ mi. Èèyàn kúkúrú tí ń pani kúkúrú ránjẹ́ máa ń gbọ́. Abẹ́ ayé pọ̀jù ó ti tọ́jú alágbáyé. Èyí táwọn bí wọn ò tí lójú Àyìnlá. Ó ní alágẹ̀mọ́ ti bímọ ẹ̀ ó borí lọ. Ó ní alágẹ̀mọ́ ti bímọ ẹ̀ ó àìmọ̀ ọjọ́ dọ̀wọ́ yín o. Ọmọ onígbèdè ó mẹ́jẹ lẹ́nu. Ẹni wọlé wọ́n wọlé o. Jágún kì í gbà o. Ìyàwó ọmọ onírànú o. Ẹ wá wojú ìyàwó ọmọ onígbèdè. Ẹni bẹ́ẹ̀ tún rájú gidi. Ẹni bẹ́ẹ̀ tún rájú gidi. Ajá tó lórí ọdún mi ò dé pọ̀ o. Ajá tó lórí ọdún mi ò dé pọ̀ o.
dànù tí ẹrú ìyá tó bá bí yá. Kò tí bóyá báwọn ẹlẹ́gbẹ́ rẹ̀. Gbogbo wa ló lọ sí ṣùkúrù. Ó dàbí ìta àjọ ńlá ní. Wọ́n ìkànnì AIF Media. Ẹni gàdẹ́gà òmùrọ̀ wa 25, 2040. Mo fẹ́ kí ẹ bá mi yíro rẹ̀ òbí gègé náà yìí lọ. Mo fẹ́ mọ̀ ètò bá yọrí sí o. Wúrà máa tún mi. Àyìnlá ó jẹ́ àmọ́ wúrà máa tún mi. Ìdáhùn tí mo ṣe mú wọn. Wọ́n ta tòkà náà ń ta ẹ̀kọ́ láyé òwe. Ṣé wàá gbà borí ìwà pé ó ní pípé? Táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ní ń gbọ́ mi. Ọmọ wúrà mọ́ bọ́wọ́ lè odò. Kò jí wàhálà bá ní kí lájẹ ọ̀gá ta o. Ó tún gbọ́ gbọ́kàn tó Àyìnlá ọmọ wúrà mọ́dù. Ó tún gbọ́ gbọ́kàn tó Àyìnlá ọmọ wúrà mọ́dù. Òyìnbó ló fi ìkànnì ó táwọn elégbé ìtọ́túnmọ́ ẹ̀. Òyìnbó ló fi ìkànnì ó táwọn elégbé ìtọ́túnmọ́ rẹ̀ o. Adéwálé lùlù àti ìgò fún mi o. Ó tún gbọ́ gbọ́kàn dé. Ó tún gbọ́ gbọ́kàn dé. Àyìnlá ọmọ wúrà mọ́dù. Òyìnbó ló fi ìkànnì táwọn elégbé ìtọ́túnmọ́ rẹ̀ o. Òyìnbó ló fi ìkànnì ó táwọn elégbé ìtọ́túnmọ́ rẹ̀. Adéwálé lùlù àti ìgò fún wa. Kíkọ́tà rẹ̀ mímọ̀ kò gbọ́dọ̀ yọ ní lẹ́nu o. Bọ́mọ nígi lọ́jọ́ bá fò ní dọ́gẹ́tì. Orí pípé ń bẹ lọ nígi lọ́jọ́ òyìnbó pẹ̀lẹ́nu ní. Mo tún bá Húdá kọrin àjídùn. Ó bá òun kálukú ló lè fẹnu sí ẹjọ́. Bẹ́ẹ̀yàn bá fi yín ní kọrin kò kúkú léèwọ̀. Àdìsá ó tún gbọ́ gbọ́kàn dé. Àyìnlá ọmọ wúrà mọ́dù. Káyọ̀dé ó tún gbọ́ gbọ́kàn dé. Àyìnlá ọmọ wúrà mọ́dù. Òyìnbó ló fi ìkànnì ó táwọn elégbé ìtọ́túnmọ́ ẹ̀. Òyìnbó ló fi ìkànnì ó táwọn elégbé ìtọ́túnmọ́ rẹ̀ o. Adéwálé lùlù àti ìgò fún mi o. Ó tún gbọ́ gbọ́kàn dé. Ọjọ́ méjì tó tún gbọ́ gbọ́kàn dé. Àyìnlá ọmọ wúrà mọ́dù. Òyìnbó ló fi ìkànnì táwọn elégbé ìtọ́túnmọ́ rẹ̀. Òyìnbó ló fi ìkànnì ó. Àlàó Adéwálé lùlù àti ìgò fún mi. Hamidu Ìjọlá alájẹ la o, ọ̀run ló ti mórí owó wáyé. Láti sọ̀rọ̀ ilé olúwa tó kàràbà tó jẹ́ kílè ọlá. Ó ìjọyà àti bọ́rí bá o, òyìnbó onítọ̀yà o, níjẹ̀mọ̀ ló kọrin ọlọ́dí o. Ẹkùn bíbí rẹ̀, olúwa tó kàràbà ó jẹ́ kílè ọlá. Ọmọ àlè Ájànù tí lọ́tù o, ọmọ bìjà ní ti mórí bọ́lá. Ẹkùn bíbí rẹ̀, tó kàràbà ó jẹ́ kílè ọlá. Ọkọ̀ àdùkẹ́ ọkọ̀ bọ́lọ́kẹ́ ọkọ̀ àyọ̀ká gbọ́ yìí ọkọ̀ búburú ọ̀kájọ náà lè fẹ́ o. Báyìí tó lè lè olúwa o.
ìkànnì AIF Media. ọkọ̀ táwọn kan lílu ọkọ̀ abúta ọmọ nílé ẹlẹ́ni ọkọ̀ rámọ́tẹ́lẹ̀ yìí ọba nílé orin àyìnlá dàràbà tágbọ́mọdé òkè tí òkè ó dá mi lójú àwọn jáwé lọ. àtọ̀dá ẹjẹ́ tọ́ta lòun ò bá kújẹ ó wá dé ní kẹrẹ àwọn ọmọ àwọn ọmọ. àti àyìnlá ló wí bọ́lámù kọ́lá. bọ́lámù ní bàtàdà lọ ikú tó wà nínú ìyá sáré boríborí kò ní wà tí wọ́n bá dúró. ẹjọ́ bá tètè lọ kájọ́dé fún ọlọ́ọ̀dì bá. fún ọlọ́ọ̀dì bá. níbi tí àyìnlá borí ọ̀hún. ẹni tọ́lọ́hún ni àgbẹ̀jẹ̀ o. ẹni tọ́lọ́hún ni àgbẹ̀jẹ̀ ẹgbẹ́ lágbóde orí wa. ìyẹn ò lápá láti gbèsè sí o. ìlà tí yàrá bá kàn níbo ni ó ti dé. ìlà tí yàrá bá kàn níbo ni ó ti dé o. àyìnlá mà lólobù. èmi ọkọ̀ rámọ̀tà àyíkọ̀rin o. pírẹ́sidẹ̀ntì ọkọrin o. pírẹ́sidẹ̀ntì ọkọrin. àyìnlá ọmọ wúrà òjò túndé. àyìnlá ọmọ wúrà òjò túndé. anigilade ọmọ ìdókò. àyìnlá anigilade ọmọ ìdókò. pírẹ́sidẹ̀ntì ọkọrin. Ó gbàjàgbọ́n ẹgbẹ́ òun tó lọ́jọ́ ó gbàjàgbọ́n ẹgbẹ́ òun tó lọ́jọ́ ó dábàá àbíkú tó parí ọjà. tálọ́gbẹ́ òpin tó bọ́ra ọmọ yìí tó kàn mọ́ nílé odò àárọ̀ owó rẹ̀ jọ kò dúdú wá. pírẹ́sidẹ̀ntì ọgọ́rin o pírẹ́sidẹ̀ntì ọgọ́rin. ẹni tí mò ń bá wí nìdáhùn tí mo ní bàbá ẹ̀rí dúdú ni mo jí ọ̀tá yé. tálọ́gbẹ́ òpin tó bọ́ra ọmọ yìí tó kàn mọ́ nílé odò àárọ̀ owó rẹ̀ jọ kò dúdú wá. nínú àròpọ̀ tó ré kọjá tí mò ń dọ̀kọ̀ ọ̀rọ̀ tí mò ń dọ̀kọ̀ ọ̀rọ̀ mo ní bí òru ló ń já lọ́dọ̀ dúdú o. ọ̀tá yé. ọmọ yìí tó kàn mọ́ nílé odò àárọ̀ owó rẹ̀ jọ kò dúdú mọ́. ọtí búra tó káwa mọ́tò ló dáńgù ọ̀tá mi dẹrù ó fẹ́ lọ́nà. káwa ti múra tó káwa mọ́tò ló dáńgù. káwa ti múra tó káwa mọ́tò ló dáńgù. ọ̀tá mi dẹrù ó fẹ́ lọ́nà. ikú òpònú olóbì abara dúdú o. oníwúrò ojú kó má ju wọn lọ kó kiri gbogbo ojú pọ́pọ́ gbogbo ara rẹ̀ ń dẹ́rù bàyàn. àwọn tí múra tó káwọn mọ́tò ló dáàbò ọ̀tá mi dẹrù ó fẹ́ dánlò. wọ́n ti múra tó káwọn mọ́tò ló dáàbò. wọ́n ti múra tó káwọn mọ́tò ló dáàbò. ọ̀tá mi dẹrù ó fẹ́ dánlò. ìkànnì AIF Media.